àwọn ọmọ Tinubu ló bà tiwa jẹ́ o. àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wa yìí kì í ṣe ojú lásán o, kì í ṣe pé àwa náà kò lẹ́ni tàbí pé a ò lérò lẹ́yìn. àwọn ọmọ ẹgbẹ́ tiwa náà pọ̀ káàkiri. àmọ́ ohun tó ṣẹlẹ̀ ni pé Tinubu àtàwọn ọmọ ẹ̀ ni wọ́n bà tiwa jẹ́. àwọn ọmọ ẹgbẹ́ ADC ni wọ́n ń sọ bẹ́ẹ̀ yẹn o. àwọn ni wọ́n fìdárò bọnu lẹ́yìn ìdìbò tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé tó kọjá yìí, ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2025. ìpínlẹ̀ 12 ni wọ́n ti di oríṣiríṣi ìbò tí wọ́n dì kù ní Nàìjíríà tẹ́lẹ̀. àtúndì ìbò ní gbogbo wọn. wọ́n dìbò ní Adamawa, Anambra, Edo, Jigawa, Kaduna, Kano, Katsina, Kogi, Niger, Ògùn, Ọ̀yọ́ àti Taraba. ìjókòó sí ilé ìgbìmọ̀ asòfin kékeré àti tàgbà 16 ni wọ́n jà fún lọ́jọ́ ìdìbò náà. àmọ́ nínú ìjókòó 16 yìí, ẹgbẹ́ APC nìkan dá mú ìjókòó 12. ń làwọn ẹgbẹ́ 3 PDP, APGA àti NNPP bá pín ìjókòó 4 tó kù mọ́ ara wọn lọ́wọ́. ADC kò sì rí kinní kan báyìí mú. ohun tó fa ìbínú rẹpẹtẹ fáwọn ADC yìí nìyẹn. wọ́n ní owó àti agbára gírímọ́kàì làwọn APC lò. ohun tí wọ́n fi borí rèé o, kì í ṣe nítorí pé àwọn ADC kò lérò lẹ́yìn ni. ìjó tó bá káni lára là á dìṣẹ́ sí. kinní náà ká wọn lára nínú ADC. ohun tó jẹ́ kí alukoro ẹgbẹ́ náà Bọ́lájí Abdullahi jáde nìyẹn, tó sì ń pariwo lóhùn rárá pé irú rádaràda wo nìyẹn. báwo ni APC yóò ṣe kó gbogbo ìbò tí wọ́n dì? kò sí bí wọ́n ṣe lè rí gbogbo ìbò náà kó bí kì í bá ṣe pé wọ́n fi òjòrò kún un ni. ọ̀rọ̀ náà fẹ́ jọ ìgbà tí ọmọdé méjì bá ń ja ìjàkadì tí ọ̀kan gbé èkejì ẹ̀ ní ògèdèǹgbé tó dáa ní àdápa, títọ̀ ń bá jàjà dìde. ariwo tí yóò máa pa ni pé òjijì ló kó mi, òjijì ló kó mi o. àwọn tí wọ́n bá mọ̀ nípa ẹ̀ka ìjàkadì ni wọn yóò ṣẹ̀ṣẹ̀ máa sọ fún un pé òjijì gan-an ní bàbá ìjà. ohun tí àwọn kan rò pé ó ń ṣe wọ́n nínú ADC, ẹgbẹ́ tuntun tó ń múra láti gbàjọba lọ́wọ́ Tinubu nìyẹn. ó jọ pé ohun tó ń dùn wọ́n, tó ń dùn àwọn ẹgbẹ́ náà gan-an sì nìyẹn, pé pẹ̀lú ìmúra àwọn àti òkìkí tí àwọn ti ní, pẹ̀lú ariwo táwọn èèyàn ń pa nípa àwọn, ìbò tí àwọn ìbá fi dánra wò, tí àwọn ìbá sì fi hàn gbogbo ayé pé àwọn ti dé bí ewé adé, àwọn bọ̀ bí ìbọ̀yè, àwọn dé kólókó má lè roko, àwọn dé kí olódò pàápàá má lè rodò. ìbò náà ló wá já àwọn sọ́lọ́pọ́n yìí. ní tòdodo, ọ̀pọ̀ ibi ni àwọn ẹgbẹ́ ADC kò ti jáde rárá. àwọn ibi tí wọ́n sì ti jáde kò sí ibì kan tí kì í ṣe àlùbami ni wọ́n lù wọ́n o. paríparí ẹ̀ sì ni pé bí APC ò bá nà wọ́n, PDP ni yóò gbá wọn bíi bọ́ọ̀lù dà síta. èyí tó sì mú àbùkù dání díẹ̀ ní nígbà tí ẹgbẹ́ APGA tó kì wọ́n mọ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra níbi tí Peter Obi ti wá. èèyàn mọ̀ pé agbára burúkú bẹ́ẹ̀ yẹn wà lára APGA, nítorí wọ́n na olùdíje ADC gbogbo tó yọjú níbẹ̀ nílùkulù ni. níbi ìbò tí wọ́n dì fún sẹ́nẹ́tọ̀ tí wọ́n dì ní Anambra South, Emmanuel Wachukwu ló ní ìbò tó pọ̀ ju 90,000 ìbò ló ní, tí ẹni tó du ipò náà lórúkọ ADC sì ní ìbò tó dín 2,889. ní ti ìbò àwọn aṣojúṣòfin ẹkùn Onitsha, Ifeoma Azikiwe ti APC ló ní ìbò 8,000 ó dín díẹ̀, níbi tí ará ADC Justina Azuka ti ní ìbò 2,000 ó dín. ìyẹn ló ṣe jẹ́ pé ní ìpínlẹ̀ Anambra, ADC kò mú ipò kankan, yàtọ̀ sí pé wọn ò sì múpò yìí o. ìbò tí wọ́n dì fún wọn kò tó kẹ́nẹ́ kan. bẹ́ẹ̀ ibi tí Peter Obi ti wá tó ti ṣe gómìnà tẹ́lẹ̀ nìyẹn. ìbò tí wọ́n dì ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn lágbègbè Rẹ́mọ, Okúdìyẹ kò mọ ẹni tó ń tú ni o. bí PDP ti múra, bẹ́ẹ̀ ni ADC múra, bẹ́ẹ̀ náà làwọn APC múra tiwọn. àmọ́ nígbẹ̀yìn 41,000 ní ìbò tí wọ́n dì fáwọn APC tí Adéṣọlá Ayọ̀ọ́lá Ẹlẹ́gbẹ̀jí fi wọlé, tí Bọ́lá Olúwọlé ti ẹgbẹ́ PDP sì ní ìbò 14,000, tí Ọ̀ṣọ́ ọmọ ADC sì ní ìbò
ọ̀rìnlénígba-àti-márùn-ún 285 péré. Bẹ́ẹ̀ náà ni ní Ìbàdàn níbi tí ẹgbẹ́ PDP ti na àwọn tó kù ní ànàjátí. Fọlájìmí Oyègúnlẹ̀ ti ẹgbẹ́ PDP yìí ni wọ́n kéde bí ẹni tó wọlé. 18,000 ìbò 18,000 lòún ní. Nígbà tí èèyàn APC níbẹ̀ Adéwálé Ọlátúnjí Murphy ní ìbò 8,000. Àmọ́ ìbò ti ọmọ ADC Fẹ́mi Dexter Akin Àlàmú èyí tó ní níbẹ̀ kò súnmọ́ 1,000 kan rárá. Ọkùnrin náà sì sọ̀rọ̀ pé wọ́n ń fi owó ra ìbò níbẹ̀ ní o. Èyí tó fi hàn pé kò lè jẹ́ ẹgbẹ́ APC nìkan ló ń fowó ra ìbò náà. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tàbí tí wọ́n ń ṣòjóró nítorí ìpínlẹ̀ PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àwọn náà ni wọ́n sì wọlé níbẹ̀. Lọ́rọ̀ kan nǹkan ò ṣẹnure fún àwọn ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rárá. APC ló kó gbogbo ìbò tí wọ́n dì ní Jìgáwá tán pátá. Ó dá àwọn PDP ní àdápa níbẹ̀ ni. Wọn kò sì rí ìjókòó kankan mú. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe fún wọn ní Taraba. Gbogbo bí àwọn PDP ti múra kankan tó APC náà ló borí wọn. Bó ṣe ṣẹlẹ̀ ní Kaduna náà nìyẹn táwọn PDP jà raburabu ṣùgbọ́n tó jẹ́ nígbẹ̀yìn àgò ló kó adìyẹ gbẹ̀yìn APC náà ni wọ́n forí balẹ̀ fún. Àmọ́ ní ìpínlẹ̀ Kano ẹgbẹ́ NNPP ẹgbẹ́ àwọn Kwankwaso fi hàn àwọn APC yìí pé bí Ṣàngó wọn bá ń paraba tó ń fàrókò ya bíi ti igi ńlá àwọn kọ́ o. Ẹgbẹ́ náà fẹ́ lé wọn dànù pátápátá ni. Àmọ́ nígbẹ̀yìn wọ́n jọ pín kinní náà mọ́ ara wọn lọ́wọ́ ni. Bí NNPP ti rí tiwọn mú bẹ́ẹ̀ náà ni APC náà rí tiwọn mú níbẹ̀. Kò sì sẹ́nìkan tó gbúròó PDP tàbí ADC. Àwọn ẹgbẹ́ méjì tó wà lójú ọ̀gbagadè ní ìpínlẹ̀ Kano nìyẹn APC àti NNPP. Kò sì sí ẹni tó mọ ẹgbẹ́ tí yóò padà di ọ̀gá fún ẹgbẹ́ kejì tó bá yá. Àmọ́ bí nǹkan ti rí báyìí ẹni bá yára lògùn ń gbè ni. Àwọn ìpínlẹ̀ 3 kan wà tó jẹ́ ìbò tí wọ́n dì níbẹ̀ kò ṣeé gbàgbé bẹ́ẹ̀. Àbí ká tilẹ̀ sọ pé ìpínlẹ̀ 4 ni. Àkọ́kọ́ ni ìpínlẹ̀ Adamawa ni ìpínlẹ̀ Àtíkù Abubakar olórí àti apàṣẹ àgbà nínú ẹgbẹ́ ADC. Wọ́n dìbò níbẹ̀ náà bó sì tilẹ̀ jẹ́ pé ìbò sí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ni wọ́n dì níbẹ̀. Àwọn èèyàn ti fọkàn sí pé níwọ̀nba ìgbà tó ti jẹ́ Adamawa yìí ní ibi tí Àtíkù ti wá ọkùnrin náà yóò lo agbára rẹ̀ yóò sì fi rí i pé ẹgbẹ́ ADC rí nǹkan náà mú pàápàá nígbà tó jẹ́ èyí ni ìbò àkọ́kọ́ tí wọn yóò dì lẹ́yìn tí wọ́n ti kó ẹgbẹ́ ADC jáde. Àmọ́ ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ rárá. Ìdí ni pé ẹgbẹ́ òṣèlú 2 péré ló jáde. Ẹni tó sì lóhùn jáde lórúkọ ADC kò rí kinní kan mú rárá ni. Àwọn APC àti PDP nìkan ló wà níbẹ̀. Mísà Músà ló sì wọlé ọmọ APC lòun. Ìbò 17,070 ní ti Músà 16,923 nígbà tí Muhammadu Jọ́dá ti PDP ní ìbò 17,000 16,794. Èyí tó túmọ̀ sí pé ìbò díẹ̀ ní APC náà fi na PDP níbẹ̀ yẹn pàápàá nígbà tó jẹ́ PDP gan ló ń ṣèjọba wọn. Ohun tó le níbẹ̀ ni pé ìtẹ̀sí ìlú àwọn Àtíkù ní ìbò yìí ti wáyé. Ìlú òun náà Gádà sì wà lára àwọn ibi tí wọ́n ti dìbò. Ohun tí kò wá mú ọmọ ADC yọrí síta níbẹ̀ ló ń kọ àwọn èèyàn lóminú. Bí tiẹ̀ ti rí yìí bó ti rí fún alága ẹgbẹ́ ADC pátápátá náà nìyẹn David Mark. Àmọ́ kàkà kí Mark fa ọmọ ADC kan jáde èyí tó jáde fúnra ẹ̀ kò rí bì kankan lọ. Matthew Dàjé ọmọ ẹgbẹ́ APC ló wọlé níbẹ̀ pẹ̀lú ìbò 13,000 díẹ̀ nígbà tí Sabo Adabinlo tó jẹ́ ọmọ PDP ní ìbò 5,000. Peter Obi tó jáde pé kí gbogbo àwọn alátìlẹ́yìn òun dìbò fún ADC wọ́n na òun náà mọ́nú ilé ẹ̀ ní o. Ó sì ya àwọn èèyàn lẹ́nu pé ẹni tó ti jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún rí ní ẹgbẹ́ APGA kó pati ẹbọ àwọn ADC tí wọ́n fà kalẹ̀ níbẹ̀ yẹn. Ràúfù Arẹ́gbẹ́ṣọlá náà tó gbìyànjú láti ṣe kàmpéènì fún wọn lógún okòrìbìtì tí í ṣe aláǹgbá pèsín ni wọ́n fi yanjú òun náà. Àwọn ọlọ́pàá ni wọ́n fi kóńdó wọn halẹ̀ mọ́. Lọ́rọ̀ kan ẹgbẹ́ ADC kò rí bì kankan wọlé nínú ìbò tó lọ yìí. Ohun tí àwọn alátakò wọn sì ń sọ ni pé ṣé àwọn náà rí ayé wọn lóde. Balógun ò tí ì mògùrọ̀ aṣípàǹbù àgúnmusọ́wọ́. Ìjó tí ò tí ì tó ara agbọn mọ́jọ́ táwọn ará ẹyẹ ń kọrin nítorí ẹ̀bẹ́wù sílẹ̀. Ìkọjá àyè wa kọ́nù. Wọ́n ní orí ayélujára nìkan ni ADC ti lérò tí wọ́n sì ń pariwo. Àmọ́ tó bá di ọ̀rọ̀ ìbò wọn ò já mọ́ kinní kan.
àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ òṣèlú ní ìyẹn kì í ṣe bẹ́ẹ̀ o, pé ADC ò tí ì jókòó ni, wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni, bí dúdú ni, bí pupa ni, ó dìgbà tí wọ́n bá mú ẹyẹ náà jáde kí kálukú tó mọ̀, pàápàá àwọn APC wọ̀nyí kí wọ́n tó mọ̀ pé nǹkan bọ́ sọnù láwọ́ àwọn. wọ́n ní lóòótọ́ làwọn kò wọlé ìbò níbìkan lásìkò yìí, ọjọ́ ń bọ̀ lólúwa ọlọ́run àwọn ọmọ ogun wí, nígbà tí ọdẹ yóò roko tí yóò pẹran tíyàwó lọ́ta tí ò ní jẹ ń bẹ̀. wọ́n ní ṣẹ̀ ni yóò máa dùn. wọ́n ní eléyìí kì í ṣe ìṣubú ADC o, kẹ́nikẹ́ni má fi ìbò tó kọjá náà yọ àwọn. bẹ́ẹ̀ inú Tinubu sì ń dùn ní tiẹ̀ ni o, ó ti kí àwọn tí wọ́n wọlé ìbò gbogbo, bẹ́ẹ̀ ló kí INEC pé wọ́n ṣètò ìdìbò náà dáadáa. ìyẹn sì làwọn ADC ò fẹ́ gbọ́. àwọn PDP náà ní kò rí bẹ́ẹ̀, bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ Labour náà ń palantia. àmọ́ àwọn ADC ní kinní náà jó lára jù. Bọ́lájí Abdullahi kò sì yéé pariwo, ó ní kí gbogbo èèyàn wá gbọ́ o pé òjòrò àti jàgídíjàgan táwọn APC yóò fi ṣètò ìbò ọdún 2027 ni wọ́n ti bẹ̀rẹ̀ yìí o. àmọ́ kí gbogbo èèyàn mọ̀ pé àwọn ADC kò ní gba irú ẹ̀ láàyè. níbi èèní làwọn yóò pa ìyá alákàrà sí. ẹni bá mọjú Tinubu àtàwọn ọmọ ẹ̀ kó tètè kìlọ̀ fún wọn o. ìbò eléyìí ti lọ o, àmọ́ àfi kí àwọn ADC tún ìjókòó wọn jó, kí wọ́n tún ẹrù wọn dì láti lẹ̀, kí wọ́n to ilé wọn kí wọ́n lè múra gidi sílẹ̀ dé àwọn ìbò tó ń bọ̀. bí bẹ́ẹ̀ kọ́ ọmọye wọn yóò ti rin ìhòòhò dé àárín ọjà kí wọ́n tó mọ̀ pé nǹkan burúkú ni. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ ìbò tó kọjá yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.